ọmọ aláṣẹ akéwì òde orin yá ó yá gbé gbàngbàngbàn ẹjẹ àròdì ọmọ olóríire ẹjẹ àrèlé Táíwò Olúdọlápọ̀ Àjíkẹ́ ẹwà méjì náà mo fẹ́ bọ̀ méjì ọ̀rọ̀ mo fẹ́ bọ Táyé mo fẹ́ bá àwọn èjì rẹ ọmọ méjì má jẹ́ ń káṣọ èkìsà ròde ilẹ̀ wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú yá ẹ̀ tó fi ayé ọmọ Adékúnlé abẹ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó jẹ́ kó rọ́dún tuntun òòsà òkè tó kà ọ́ méèyàn lójú ọmọ kòkò bí kílẹ̀ ó dàmọ̀ lójú alájá bí kílẹ̀ ó dẹ̀kọ́ àìmọye òjò lọ́rọ̀ tí ò bá dá mi inú àgbẹnù adúpẹ́ lọ́wọ́ ọba tó jẹ́ kó rọ́dún tuntun kìí ṣe gbogbo ẹni tí ń sùn ní kí kìí ṣe gbogbo ẹni tó ń relé ìwòsàn ló ń bọ̀ láyọ̀ ọmọ Adékúnlé ó kú ọdún àṣeyìí sàmọ́dún ẹni ọkùnrin kò lọ́nà tó gbárí mu ó ní bẹ́lẹ́ yìí ò bá jáyẹ ẹni a sì jálè ẹni èyí fún jowó Páyẹmí Ògéyẹmí Apọ́nbẹ́po rẹ ẹ̀yinjú ẹ̀gẹ́ eléjì ẹ̀gbẹ́ ọmọ Adékúnlé náà ni mò ń bá wí ará akémọ̀jì ó jógbẹ̀rú mọ̀jì ó gbẹ̀kọ́ ẹrú ní sinmi ẹ̀kọ́ ò lè sí ẹni fẹ́ mọ láké ẹjọ́ relé aké èèyàn tó bá fẹ́ mọ lóko kúrò ní òkú ẹni bá fẹ́ mọ lẹ́gbàá ẹni tó bá dóhùn kó sànà ilé ọmọ olóru ọmọ ẹ̀lú kú awo egúngún lobìnrin lè ṣe awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ̀ obìnrin bá fojú kóróró pé ilé ọmọ ọlọ́ká mẹ́rìndínlógún ọmọ eléré mẹ́fà ilé ọmọ mámùmámù ọmọ májẹmájẹ ọmọ bó lè jẹku kó jẹku ọmọ bó lè jàrò kó jàrò bó wù ú kó jàrò gidigba tó ń bẹ lálẹ́ odò ìgángan odò náà ni ò gbọdọ̀ bá wọn jẹ ọmọ méjì ó ti gbólúmọ dádé owó ó ti gbólúmọ gòkè ọlà ọmọ aládé mèsì ará akémàjò pupa mọ́tà náà ń dé ẹ̀wọ̀jú tó ń ṣe wá gbé ẹwẹ́ rẹ̀kẹ́ tó ń ṣe wá gbà Olúdọlápọ̀ bá rẹ́rìn lásán wọn lójú tọrọ Ọlọ́run tó bá rẹ́rìn àhà wọn ló gbé tànàbí ọmọ Adékúnlé ewúrẹ́ Ẹ̀gbá tó jàre Ẹ̀gbá lọ́jọ́ sí wọn léwé kéwé lẹ́nu bàbá yín jẹ́ tv sanra àgùntàn Ẹ̀gbá tó jàre Ẹ̀gbá lọ́jọ́ sí wọn léwé kéwé lẹ́nu bàbá yín jẹ́ tv sanra òsì ọmọ olúgbójọ bí oníbẹ̀ bí aṣọ egungun Ẹ̀gbá tẹ̀rí yàn gbọ́dọ̀ jó lábí ọdán ó bá jó lábí ọdán aṣọ ní bàbá yín fi kọ́gi ẹ̀ẹ́dẹ̀ odò mi ń wọ́rẹ̀dẹ̀ lọ́jọ́ olúgbójọ bí ọmọ aṣẹ́ tí mo kí kan ìsàlẹ̀ orò àwọn a sì máa dùn yùn gbà yín. ẹ mọ jíire ló kó lé àfẹ̀bòjò jíire nísàrẹ̀ ọmọ Adékúnlé bá ti jíire àbùṣebùṣe ó ti sọdún èyí náà kó ṣe èyí tó pọ̀ lọ́lá Olódùmarè ọba iwájú lójúkú ń gbé iwájú ló mọ̀ lọ ó ní rẹ̀yìn láéláé àtijọ́ pé sọdún èyí náà ká tó jọ ṣe tẹ̀mí ìlọ́lá Olódùmarè ọba àgbò fọwọ́pá ó ní tirẹ̀ àdàgbà ó fún nítòsí ó yá kó gbó bọ́mọ owó tí gbó lé arọ́ odídẹrẹ́ ẹyẹ ìwọ́ àlùkò ẹyẹ ọ̀sà lékeléke náà lẹyẹ òkun ìwà pẹ̀lẹ́ ní Àjíkẹ́ Táíwò wọ́n dá gbọ̀jọ̀gbọ̀jọ̀ ńwájú Olúwa ẹni Ọlọ́run ọba mi bá ti dápẹ́ ọ̀làrùn kan lá ó jẹ́ mọ́ iyọ̀ lókun ọdọọdún làárọ̀ rúkú ọdọọdún làárọ̀ àwùsà ọdọọdún làárọ̀ bì lórí àtẹkọ́dún kó yabo fún ẹ níre là á bọ́jọ́ níre là á bọ́sù ò ní kàbùkù ò ní débùgbé ìyọnu dádì àmọ́ mi pẹ̀lú àwọn àbúrò náà ní fèyí kì ọ́ délédélé ọmọ aláṣẹ ló kọ́ tèmi àlàbá yín tí ò ní bèjì rí ó ní àìrè bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.